Àlàáfíà fún gbogbo ọkàn tó ń wò mí nírọ̀lẹ́ yìí, tó ń wò mí ní àsìkò yìí lọ́wọ́lọ́wọ́. Mo kí yín kú dédé àsìkò yìí. Lórúkọ Jésù yóò dára fẹ́mi àti yín. A máa rí àánú gbà o. Lọ́sàn-án yìí, ní àkókò mo fẹ́ bá wa sọ̀rọ̀ lórí àwọn nǹkan èyí tó yẹ láti ṣe kí a lè rí Olúwa. Hallelujah. Àwọn nǹkan tó yẹ láti ṣe kí a lè rí Olúwa ni mo fẹ́ bá rí mẹ́nubà kékeré níbẹ̀ bí a ṣe fún mi lórí ọ̀fẹ́. Nígbà tí a ó kà nínú ìwé Hébérù orí 12 ẹsẹ̀ 14, ó ní ẹ máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mímọ́. Láìsí èyí ni kò sí ẹni tí yóò rí Olúwa. Láìsí èyí ni kò sí ẹni tí yóò rí Olúwa. Mo rọ̀ wá ní àkókò yìí torí pé Jésù Olúwa ti dé. Tó bá wo ohun tó ṣẹlẹ̀ ní àdúgbò wa, wàá rí wípé ó yẹ kó o pe àró àti ọ̀dọ̀fín inú rẹ kí ìwọ gan lépa àlàáfíà. Ohun tó ṣẹlẹ̀ ní gbogbo àwọn orílẹ̀-èdè káàkiri, ó ti tó láti jẹ́ kí a jí gìrì ká tají lójú oorun wa, ká lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo, kí a jẹ́ ẹni mímọ́ gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti sọ. Ẹ já lépa àlàáfíà, ẹ já gba àlàáfíà láàyè ní àwùjọ lónìí. Àwùjọ tí àlàáfíà bá wà, ibẹ̀ yóò tòrò, ìfọ̀kànbalẹ̀ yóò wà, yálà fún adarí tàbí fún ọmọ ẹ̀yìn. Ìfọ̀kànbalẹ̀ yóò wà nítorí wípé àlàáfíà wà níbẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Ọlọ́run rán mi sí ọ ní àkókò yìí torí pé Jésù Olúwa dé, wípé ẹ máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo, pẹ̀lú ọkàn gbogbo, pẹ̀lú ọmọdé tàbí àgbà, onílé tàbí àlejò. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ adarí ẹ̀sìn sí adarí ẹ̀sìn, ẹ lépa àlàáfíà pẹ̀lú ara yín torí láìsí èyí kò sẹ́ni tí yóò rí Olúwa. Ó ní àti ìwà mímọ́. Bíbélì pé ẹ jẹ́ mímọ́ bí bàbá yín tí ń bẹ ní ọ̀run ṣe jẹ́ mímọ́. Ẹ jẹ́ ká ṣe ìfẹ́ Ọlọ́run, ká lépa àlàáfíà kí àwùjọ wa ó lè bá a tòrò. Nínú ìwé Mátíù orí 6, tàbá wo ìwé Mátíù orí 6, ó ń sọ fún wa nípa àdúrà Olúwa. Kí ni kókó nǹkan tí mo fẹ́ mú jáde níbẹ̀? Ó ní wípé òun kọ́ wa wípé nígbà tí èèyàn bá ń gbàdúrà, ẹ má ṣe àdúrà mọ́. Kí náà ló wà ní pé ó wá ní bí òun kọ́ bí a ṣe máa gbàdúrà. Ó jẹ́ pé bàbá wa tí ń bẹ ní ọ̀run, kí a bọ̀wọ̀ forúkọ rẹ, kí ìjọba rẹ dé. Ìjọba Ọlọ́run ti dé o. So bọ̀wọ̀ fún orúkọ rẹ̀. So bọ̀wọ̀ fún orúkọ rẹ̀. Ẹlòmíràn tilẹ̀ ń bá Ọlọ́run jà, ó ń bá ìṣẹ̀dá rẹ̀ jà. Ságbára rẹ gbé tó bá ń bá ìṣẹ̀dá rẹ̀ jà. Ṣùgbọ́n lépa àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn. Ó ní ìwé mímọ́ wí. Lépa àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn. Ó ní kí ìjọba rẹ̀ dé, ìfẹ́ tirẹ̀ ni kí a ṣe ní ayé bí wọ́n ti ṣe ní ọ̀run. Sáà ń ṣe ìfẹ́ Ọlọ́run. Àmọ́mọ́ ní àsìkò yìí, ìwà mímọ́, a ò bìkítà fún ìwà mímọ́ mọ́. Ìwà ipá là ń hù. Ẹlòmíràn ìwà rẹ̀ ẹ ti mọ̀ pé onídọ̀tí ni. Ojú Olúwa sì korò sí ẹni tí ọwọ́ rẹ̀ kún fún búburú, tí kò jẹ́ ẹni mímọ́. Torí wípé ó ní ẹ jẹ́ mímọ́ bí bàbá yín ti jẹ́ mímọ́. Àwọn áńgẹ́lì tí ń bẹ ní ọ̀run jẹ́ mímọ́. Tí wọn ò bá jẹ́ mímọ́, wọn ó ti rọra lè wà pẹ̀lú Ọlọ́run bí. Báwo ni wọn ní ó sì wá rí Olúwa tó bá jẹ́ mímọ́, tó lépa àlàáfíà? Kíyèsí ayé rẹ dáadáa. Bí ara rẹ léèrè gangan wípé ṣé mo jẹ́ mímọ́? Ṣé mo lépa àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn? Now, tó bá wá rí pé o lépa àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn, gbìyànjú àti jẹ́ mímọ́. Torí tí o bá jẹ́ mímọ́, o ò jẹ́ fún ayé ẹnikẹ́ni. Bí mo jẹ́ mímọ́, mi ò jẹ́ fún ẹnikẹ́ni. Nítorí pé kí n lè bá rí Olúwa ni. Lórúkọ Jésù yóò dára fún wa. Lórúkọ Jésù yóò dára fún wa o. Àwọn ọ̀nà tí a tún gbọ́dọ̀ fi lépa àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn rẹ o. Mátíù orí 6
ẹsẹ̀ ìkejìlá ó ní dárí gbèsè wa jì wá bí àwa ti ń dáríjì àwọn onígbèsè wa. Mo fẹ́ sọ̀rọ̀ díẹ̀ bẹ́ẹ̀ o, ẹ kíyèsí bẹ́ẹ̀ dáadáa. Dárí gbèsè wa jì wá bí àwa ṣe ń dáríjì àwọn onígbèsè wa. That is àwọn tó ṣẹ̀ wá. Ní pé ká dárí k'Ọlọ́run dáríjì gbèsè wa jì wá bí àwa náà ti ń dáríjì wá. Ó túmọ̀ sí wípé tí ìwọ tàbí èmi tó àbá dáríjì àwọn tó ṣẹ̀ wá, Ọlọ́run fúnra rẹ̀ gan ò lè dáríjì wá. Bíbélì wípé kíyèsí ó mọ̀ pé ẹni tí ìwọ gan ò dáríjì ẹ̀ṣẹ̀ ni, torí pé ó ní ẹ dáríjì gbogbo àwọn onígbèsè yín, dáríjì gbogbo àwọn onígbèsè rẹ kí Ọlọ́run náà lè bá dáríjì ọ́. Dárí gbèsè wa jì wá bí àwa ṣe ń dáríjì àwọn onígbèsè wa. Tó bá ti dáríjì àwọn onígbèsè rẹ, àwọn tó ní ẹ̀sùn kan sí ọ, tó ṣẹ̀ ọ́, bóyá yálà àwọn jẹ ọ́ lówó ni tàbí wọ́n jẹ ọ́ ní kankan, àwọn tó ṣẹ̀ ọ́ nípa tara ni tàbí nípa tẹ̀mí, dáríjì gbogbo wọn. Ọ̀nà yẹn ló gbà fọ́lọ́ àlàáfíà, ló gbà lépa àlàáfíà. Ó ti ń lépa àlàáfíà nìyẹn. Sórí ó dáríjì ọ́, ẹni tó ṣẹ̀ ọ́ yẹn àbẹ́ni tí wọ́n ṣẹ̀ yẹn, ó dáríjì ọ́ àbí kò dáríjì ọ́, kò sí tó kàn ọ́. Ìwọ kó sá dáríjì, jẹ́ kí ọkàn rẹ mọ́. Rí i pé ò di nǹkan kan sínú ọkàn rẹ, jẹ́ kí ọkàn rẹ mọ́. Rí i pé ò di ohunkóhun kan èyí tó lè mú kí ọwọ́ Olúwa kúrú nínú ayé rẹ. Ohun tó lè má jẹ́ kó rí Ọlọ́run, torí pé kó sọ wípé ẹ máa lépa àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn àti ìwà mímọ́, torí láìsí èyí ni kò sí ẹnikẹ́ni tí yóò rí Olúwa. So ti rí báyìí, Jésù Olúwa wí ní orí igi àgbélébùú, ó ní pé ó parí. Ó wá fọ gbólóhùn tó lágbára jù. Àwa lè ṣàkàwé ohun tá a ṣe sí Jésù. Mélòó ni a lè ṣe fún wa? Half, 1/2 out of 100%, kó kù 99% and 1/2. A lè ṣe, a lè faradà ohun tí Jésù Olúwa faradà lórí ayé wa. Ó kú fún wa, ó jìyà nítorí wa, a fún ní ọtí kíkan mu, a nà ní ẹgba 39, adé ní adé ẹ̀gún, ọ̀kọ̀ ẹ̀gbẹ́, a fún ní ọtí kíkan mu. A wí pé Jésù ọba àwọn Júù gba ara rẹ̀ là. Ìwọ ni wọn ẹnìkan kàn ṣẹ̀ ni ó kàn sọ̀rọ̀ ọ̀rọ̀ kan sí tí wàá dẹ̀ fàbínú, wàá dẹ̀ gbébínú kalẹ̀, wàá dẹ̀ faraya. Ibẹ̀ náà wàá ti bà ìgbàgbọ́ rẹ jẹ́, wàá ti bà ìgbàlà rẹ jẹ́. Ṣé o ti bà ìgbàlà rẹ jẹ́ nípa ìlépa àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn? Ẹlòmíràn àti àmọ́ àwùjí wọ́n mọ̀ pamí lẹ́rìn jù. Wọ́n ní Jésù tí mo gbà ń gba dẹdẹrin mọ́ o. Oníyẹ̀yẹ́ ni ọ́. Ọbẹ̀ tà kó gba dẹdẹrin mọ́. Tí Jésù Olúwa bá sọ gbólóhùn òdì sí wa, mélòó ni wa ni ó kù? Bí Ọlọ́run bá bínú sí wa, ṣé yóò rẹ̀rùn? Ṣé yóò rọ̀jò? Ṣé atẹ́gùn yóò fẹ́? Kò ní sí afẹ́fẹ́ tí ó fẹ́. Kò sí bí èèyàn ti lè lo èsì tó, bí èèyàn ti lè lo fáànù tó, kò ní agbára. Wọn ò ní agbára tó atẹ́gùn àtọ̀dọ̀ Ọlọ́run, torí kò ṣe iyebíye jù. Ètò mi sínú, tí mò ń mí sínú, tí ìwọ náà mí sínú, tí mò ń mí jáde, tí ìwọ náà mí jáde ńkọ́? Ṣùgbọ́n ní ẹ lépa àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn. Tẹ́ bá ti lépa àlàáfíà gbogbo ènìyàn, o ò ní sọ wípé owó gbẹ̀san tẹ́nìkan ṣe fún ọ. Fi gbogbo ẹ̀ lẹ̀ f'Ọlọ́run. Lórúkọ Jésù yóò dára fún wa. Fẹ́ ká tó wo ìwé orin Dáfídì orí ìkẹrìnléníọgbọ̀n. Orin Dáfídì ìkẹrìnléníọgbọ̀n. Orin Dáfídì ìkẹrìnléníọgbọ̀n. Ẹ jẹ́ ká wo ohun tí ìwé mímọ́ sọ níbẹ̀. Ká tún lè fi ṣàkàwé, ká tún lè fi gbára wa níyànjú. Ẹ máa lépa àlàáfíà. Kí náà la sọ̀rọ̀ nípa rẹ̀ pé ọ̀nà láti lè rí Olúwa. Tó bá rí Olúwa, ó lépa àlàáfíà gbogbo ènìyàn. Ó dáríjì gbogbo àwọn tó jẹ ọ́ ní gbèsè. Ó fojú fò àṣìṣe àwọn ọmọnìkejì. Ó fojú fò. Wàá rí pé nígbà tó bá ṣe gan, ìwọ gan wà ní ìfọ̀kànbalẹ̀ nínú ọkàn rẹ. Orin Dáfídì orí ìkẹrìnléníọgbọ̀n ẹsẹ̀ ìkẹrìnlá. Ó wí pé lọ kúrò nínú ibi. Gbọ́ mi dára, so gbọ́n tí ìwé mímọ́ wí. Lọ kúrò nínú ibi ṣíṣe.
yéé ṣebi yéé ṣèkà lépa àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn yéé lérí ọmọnìkejì sínú yéé lépa torí pé tí Jésù Olúwa bá dé tó bá bá a lọ́wọ́ rẹ̀ tí ìgbàsókè bá ṣẹlẹ̀ gbẹ̀rà tó bá bá gbogbo nǹkan bẹ́ẹ̀ nínú ayé rẹ̀ ó kì yóò lè bá lọ tó bá bá nínú ayé mi tí mò ń sọ̀rọ̀ mi kì yóò lè bá lọ torí pé o ò lépa àlàáfíà mi ò lépa àlàáfíà ṣùgbọ́n ní ẹ lépa àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn lórúkọ Jésù á rí àánú gbà ó ní kí o sì máa ṣe rere máa wá àlàáfíà kí o sì lépa rẹ̀ máa gbọ́ nǹkan lọ kúrò nínú ibi yéé ṣe bí máa ṣe rere èyí tó dára jù gan nìyẹn máa ṣe rere rere ni Jésù Olúwa ṣe láyé wa ló fi ara rẹ̀ sílẹ̀ láti gbà wá ló ti fi ara rẹ̀ sílẹ̀ láti fi ara dá ìjìyà ẹ̀ṣẹ̀ wa ó sì kó gbogbo ẹ̀ṣẹ̀ wa lọ ká sára rẹ Olódùmarè sára rẹ ọmọ Ọlọ́run ó ní máa ṣe rere ẹ máa kọ́ láti ṣe rere ṣe rere sí aládùúgbò rẹ ṣe rere sí ará tàbí ọ̀rẹ́ gbogbo ẹnikẹ́ni tó mọ̀ níwọ̀n ìgbà tí Ọlọ́run fún ọ ní oore ọ̀fẹ́ rẹ̀ ṣe rere oore ọ̀fẹ́ tó fún ọ yẹn Ọlọ́run fẹ́ kó o lò ó fún ọmọnìkejì ni kì í ṣe wípé ọkàn fún ọ torí pé tó bá wò dáadáa ó sọ̀rọ̀ nípa àwọn tí ó fún ní tálẹ́ǹtì tí Jésù Olúwa òwe ọ̀hún ní tálẹ́ǹtì ẹnìkan ní 5 ó fi jèrè 5 ẹnìkan ní 4 ó fi jèrè 4 mìíràn ẹnìkan ní 10 ó fi jèrè 10 mìíràn wọ́n tún ní pọ̀ sí ṣùgbọ́n ẹni tó bó ti tiẹ̀ mọ́lẹ̀ á béèrè rẹ̀ lọ́wọ́ rẹ̀ oore ọ̀fẹ́ tá a bá fún ọ á béèrè rẹ̀ lọ́wọ́ rẹ̀ fi lépa àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn ni wọ́n sọ pé o lágbára o rántí pé ẹnìkan wà tó ní agbára ju gbogbo ẹ̀dá lọ ẹnìkan wà tó ní agbára ju gbogbo ọkàn alààyè lọ lórúkọ Jésù wàá rí àánú gbà gbọdẹ̀ sí ń ṣe bẹ́ẹ̀ mo fẹ́ ká tún wo Mátíù ìwé Mátíù orí 5 ẹ jẹ́ ká wo ẹsẹ̀ 7 sí 8 Mátíù orí 5 ẹsẹ̀ 7 sí 8 nítorí àkókò wa ó wí pé alábùkún ni fún àwọn aláàánú nítorí wọ́n rí àánú gbà ọ̀nà tó lè bàrí Olúwa nìyẹn máa ṣàánú kó lè rí àánú gbà alábùkún ni fún àwọn tó ń ṣàánú torí wọ́n rí àánú gbà máa gbìyànjú àti ṣàánú ọmọnìkejì rẹ má fi ti ẹlẹ́yàmẹ̀yà ṣe má fi ti ẹlẹ́sìnjẹ̀sìn ṣe ṣàánú gbogbo ènìyàn ṣàánú gbogbo ẹni tí ó bá ní agbára láti ṣàánú fún ó nítorí pé wò á rí àánú torí pé àrí àánú gbà ẹsẹ̀ kan ó ní alábùkún fún ni àwọn onínú funfun nítorí wọn ò rí Ọlọ́run àwọn onínú funfun ò fi gbá kan bọ̀ kan nínú àwọn tí ò fi gbá kan bọ̀ kan nínú àwọn tí ò fi ọ̀rọ̀ òtítọ́ sábẹ́ ahọ́n sọ àwọn tí wọn ò ní ibi ní ọkàn kán sì máa sọ kán máa ṣe àṣelékè kán máa sọ dídára ṣùgbọ́n àwọn tó jẹ́ wípé ohun tí wọ́n ń sọ òun náà ni wọ́n ń wù níwà ó ní ìwé mọ́ sọ fún wa o ìpè kí a máa ṣe àwọn onínú funfun nítorí wọn ò rí Ọlọ́run jẹ́ onínú funfun lónìí kó lè bá rí Olúwa kó lè bá rí Ọlọ́run lórúkọ Jésù yóò dára fún ẹ bó ṣe ń ṣe bẹ́ẹ̀ àwọn ọ̀nà láti lè rí Ọlọ́run nìyẹn máa ṣàánú dáríjì àwọn tó ṣì ọ́ wà àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn jẹ́ onínú funfun jẹ́ alákòyàwó ènìyàn lórúkọ Jésù á rí àánú gbà mo fẹ́ ká wo Psalm 37 verse 27 orin Dáfídì orin Dáfídì 27 verse orin Dáfídì 37 verse 27 so a kàn sáré kà ní eréfèé torí àkókò wa lórúkọ Jésù yóò dára fún wa mo ní yóò dára fún wa ó ní kúrò nínú ibi kí o sì máa ṣe rere kí o sì máa jókòó láéláé kó o lè bá jókòó pẹ̀lú Olúwa láé àti láéláé kúrò nínú ibi o máa ṣe rere ìwọ kan tó ń wò mí kúrò nínú ibi ṣíṣe wà àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn máa ṣe rere ìgbà náà ni wàá lè jókòó pẹ̀lú Olúwa títí láéláé bó ti ń ṣe bẹ́ẹ̀ wàá rí àánú gbà bó ti ń ṣe bẹ́ẹ̀ ọkàn rẹ̀ á balẹ̀ àdúrà rẹ̀ ó gbà lórúkọ Jésù wàá bá Jésù Olúwa jọba bẹ́ẹ̀ ni yóò sì rí o ẹ jọ̀ọ́ mo rọ̀ wá ẹ bá mi kọ́mẹ́ǹtì àdúrà yín ẹ bá mi share rẹ̀ ẹ dẹ̀ bá mi subscribe lórúkọ Jésù yóò dára fún wa o God bless you all.